A kí yín èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa nílé lóko lájò lẹ́yìn odi. A kí yín kú àárọ̀, a kí yín káàsán, a kí yín kú alẹ́. Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni orúkọ mi láti ìkànnì Ojúlówó Yorùbá. Lónìí a wà lórí ètò Gbédè Màṣà. Lónìí a wà pẹ̀lú kí lorúkọ yín ìyá wa? Orúkọ tèmi ni Ìyáàfin Ọládẹ̀jọ Mary. Ìyáàfin Ọládẹ̀jọ Mary. Lónìí a máa bi ìyá wa ní ìbéèrè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Tí ẹ bá gba gbogbo ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin, ẹ ó gba 4,000 lọlé. Ṣùgbọ́n tí ẹ bá fi lè ṣí ẹyọ kan, owó yẹn á wá já wálẹ̀ sí 500 náírà lórí ìbéèrè kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ẹ ó rí dájú wípé ẹ ò sọ èdè míì tó yàtọ̀ sí èdè Yorùbá. Tí ẹ bá fi lè sọ èdè míì tó yàtọ̀ sí èdè Yorùbá lórí èdè míì tẹ́ bá sọ, lórí èdè míì kan tẹ́ bá sọ, a ó yọ 500 náírà kó lórí ẹ̀. Ṣé ẹ faramọ́? Mo faramọ́, mo ń gbọ́. Ṣé ẹ gbédè? Mo gbédè. Ṣé ẹ màṣà? Mo màṣà. Ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. Àwọn wo ni à ń pè ní ọ̀gọ̀sọ̀? Gọ̀sọ̀. Bẹ́ẹ̀ni. Mi ò rò pé mo mọ̀. Ẹ gbọ́ rí rárá? Mi ò sì rò pé mo gbọ́ rí. Àti rárá? Ọ̀gọ̀sọ̀ ni ọmọdé tí ó bá ti tó ọmọ bí. Bí ọmọ ọdún 18 títí dé ọmọ 30 ọdún. Ọ̀gọ̀sọ̀. Ọ̀gọ̀sọ̀. Ó ní àwọn bàbá wa ni wọ́n máa ń pè ní ọ̀gọ̀sọ̀. Ìbéèrè àkọ́kọ́ ó ti kọjá lọ. Ìbéèrè kejì ó lọ báyìí. Kí ni à ń pè ní àrọ̀sìn? Àrọ̀sùn. Àrọ̀sìn. Àrọ̀sìn. Bẹ́ẹ̀ni. Bí àwọn ewúrẹ́ bí wọ́n ń pè ní àwọn sìn, àwọn ibòmíì máa ń pè ní àwọn sìn. Bí àwọn ọmọ tó ti tó tí wọ́n lè yà kúrò lọ́dọ̀ ìyá rẹ̀. Àwọn ọmọ bí àwọn ọmọ nǹkan ọ̀sìn kéékèèké bí àṣẹ̀sìn adìẹ, àwọn sìn ewúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí? Bó ṣe yé mi sí. Ẹ gbà o. Àrọ̀sìn. Irọ́ ni. Àrọ̀sìn ni. Ẹ gbìyànjú díẹ̀ sí. Àrọ̀sìn. Bí mo ṣe lè gbìyànjú mọ̀ ni. Ṣé ẹ mọ àdí? Àdín? Àdí. Àdí tá mo fi ń rárá tá mo ń mu. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀, òní oúnjẹ àrọ̀sìn. Àdí? Bẹ́ẹ̀ni. Ó dáa. Òní oúnjẹ àrọ̀sìn. Ìbéèrè méjì ó ti lọ. Ó kù ìbéèrè méjì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ó lọ báyìí wípé kí ni à ń pè ní àràn? Àràn. Àràn. Àràn tẹ́ ń sọ yẹn rédò ni. Àràn rédò. Ṣùgbọ́n èyí tí mò ń béèrè yìí. Àràn dòdò. Bẹ́ẹ̀ni. Àràn. Bẹ́ẹ̀ni. Dòdò. Bẹ́ẹ̀ni ìyá wa. Èmi ò mọ̀ o. Ẹ ò mọ̀ rárá àti rárá. Ṣé ẹ mọ òkété? Ó jọmọ́ nǹkan tó jọmọ́ nìyẹn. Nǹkan tó jọmọ́ òkété. Ó jọmọ́ nǹkan tí òkété máa ń ṣe. Òkété. Bẹ́ẹ̀ni. Ẹmọ́. Òkété yàtọ̀ sẹ́mọ́. Eku. Rárá. Ṣé ẹ mọ̀ òkété tí ó bá wa isà ìyẹ̀pẹ̀ tó wà nínú isà ó máa ṣe kíni? Ó máa wà jáde. Òun ni wọ́n ń pè ní àràn. Ìyẹ̀pẹ̀ tí òkété tó wà jáde láti inú isà rẹ̀ òun ni wọ́n ń pè ní àràn. Àwọn Yorùbá tí àti ẹ̀mọ̀ ni ń béèrè. Tí ò gbajúgbajà. Ìbéèrè 3 ti lọ. Ó kù ìbéèrè ẹyọ kan. Ìbéèrè tó gbẹ̀yìn ó lọ báyìí wípé ẹ parí òwe yìí. Òfófó ní pẹ́rú. Ṣé mo ti ẹ̀ mọ̀ òwe rárá? Òfófó ní pẹ́rú. Èpè ní polè. Ilẹ̀ dídà ní pọ̀ rẹ. Ẹ wà lójú ọ̀nà ṣùgbọ́n ó wà lára ẹ̀ ṣùgbọ́n ẹ ti parí ẹ̀. Òfófó ní pẹ́rú. Èpè ní polè. Ilẹ̀ dídà ní pọ̀ rẹ. Ó kù. Bí mo mọ̀ dé nù. Ibi tẹ́ mọ̀ dé nù. Pé ẹ gbìyànjú a máa fún yín
a máa fún yín a máa fún yín. Wọ́n wá sọ pé òfófó ní pẹrú, èpè ní polè, ní polè, ilẹ̀ dídà ní pọ̀ ilẹ̀ rẹ̀. dídà ní pọ̀rẹ̀, alájọbí ní pààyè kan tó ṣe bí. Alájọbí ní pààyè kan tó ṣe bí. tó ṣe bí. Tó ṣe bí. Ẹ tún òwe ń pa fún mi ná. Èpè, òfófó Òfófó ní pẹrú, èpè, ilẹ̀ èpè ní ní polè, polè, ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀. ní pọ̀rẹ̀, alájọbí ní pààyè kan tó ṣe bí. Ìyá wa, báwo lòwe yẹn ṣe yé yín sí? Òwe tá a pa nísìn. Ẹ tá a pa ń sìn. Ìtumọ̀ rẹ̀ ni wípé kò sí ohun téèyàn ṣe tí ò ní àbọ̀ rẹ̀, àbọ̀ wá bá. Gbogbo ẹni tó bá ṣe rere ó ń padà bọ̀ wá bá. Gbogbo ẹni tó bá sì ṣe ibi yìí ń padà bọ̀ wá bá. Kò sáṣegbé, àṣepamọ́ ló wà. So gbogbo ohun téèyàn bá ṣe ní búburú yóò padà wá kéré rẹ̀. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ẹ ṣeun, a dúpẹ́ ìyá wa. A dúpẹ́ fún kíkópa tí ẹ kópa lórí ètò wa, ètò Gbédè Màṣà. A dúpẹ́. Ẹ ti jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà fún ara yín. Ìyá wa, kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà? Ṣé kí n sọ lédè èbó ni? Èmi ò mọ̀ o. Èmi ò mọ̀ o. Mò ń béèrè ẹni kí n bá ti sọ èdè èbó kan pé ọ̀nà tí a bá fẹ́ sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, kí ni a tó lè pè lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà? ní Yorùbá. Ẹ mọ̀ o. Ẹ lè sọ lédè tó bá tọ̀. Èmi ò mọ̀ o. Ẹ̀wá dín ní igba mẹ́ta. Igba mẹ́ta dín mẹ́wàá. Igba mẹ́ta. Ó dín mẹ́wàá. Ó dín ní mẹ́wàá. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹgbẹ̀ta. Ó dín mẹ́wàá. Ẹgbẹ̀ta ó dín mẹ́wàá. Bẹ́ẹ̀ ni. Ẹgbà o. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹgbẹ̀ta. Ẹgbẹ̀ta. Ó dín mẹ́wàá. Ó dín ọgọ́rùn-ún. Ẹ̀wá dín lẹ́gbẹ̀ta. Ẹ̀wá, ṣé ẹ mọ̀ ẹ̀wá? Ẹ̀wá ni mẹ́wàá o. Bí ìkẹwàá. Ṣó yé yín? Igba mẹ́ta. Ṣé ẹ mọ̀ pé ẹ̀wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Tẹ́ẹ̀ni ẹ̀wá. Bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀lẹ̀ wá. Bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ọgọ́rùn-ún dín ní. A máa yọ tẹ̀yìn ẹ̀yà wa. A máa yọ tẹ̀yìn. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀wá mẹ́wàá. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ọgọ́rùn-ún dín nínú igba mẹ́ta. Bẹ́ẹ̀ni. A dẹ̀ tún lọ sọ pé àpò méjì àbọ̀. Ìyẹn ṣé Yorùbá nù? Bẹ́ẹ̀ni. Tá a fẹ́ sọ nídè Yorùbá ní sọ pé àpò. Mo fẹ́ sọ pé àpò méjì àbọ̀, mo tún wò pé àpò pé bí àpò tún lọ ní òun ló wá gbajúgbajà jù. Ẹ sọ pé ká mọ̀ sọ tó gbajúgbajà ní tẹ̀ ń pè lọ́wọ́ àtọ̀ gbajúgbajà. Kò nílò torí pé àwọn èdè wa kọ̀ọ̀kan ó ti ń lọ sí oko ìgbàgbé la ṣe ń mú padà wá díẹ̀ díẹ̀. Torí àpò gan kò ṣe nǹkan tó gbajúgbajà nídè Yorùbá gan, àwọn kan lọ́kàn ń lò. Bọ̀dá fẹ́ sọ Yorùbá ìjìnlẹ̀ à ń sọ pápò. Ṣé tẹ bá lọ sínú ọjà ń sìn, tẹ bá lọ sínú ọjà, àpò náà fi máa ń kawó. Ẹ máa gbọ́ àpò mẹ́wàá, ẹ máa gbọ́ àpò méjìlá, àpò mẹ́ta, àpò méjì àbọ̀, àpò márùn-ún. Bẹ́ẹ̀ni. Àpò ní. Ṣé o pé pẹ̀lú ohun tẹ́ ń bá wa tá à ń sọ̀rọ̀ lé lórí? Bẹ́ẹ̀ni. Àti wò pé tá a bá tún dárúkọ àpò ẹ sọ pé a tún ti kúrò lórí èdè Yorùbá tẹ́ ẹ fẹ́ ká sọ. Ní òjé ká fi ń ronú sí pé èwù ṣé àpò ní káwí ni àbí ṣé la fi sọ pé igba dín lọ́gọ́rùn-ún, igba mẹ́ta dín lọ́gọ́rùn-ún, ọgọ́rùn-ún dín igba mẹ́ta. Ẹ gbìyànjú ìyá wa, ṣùgbọ́n ẹ sọ èdè Yorùbá lẹ́ẹ̀kan. Ẹ sọ èdè Gẹ̀ẹ́sì lẹ́ẹ̀kan. Nígbà wo ni mo sọ? Ṣé ẹ rántí? No. Ẹ sọ no. Bẹ́ẹ̀ni. Nígbà tá à ń sọ̀rọ̀ owó ni. Ìgbà tá à ń sọ̀rọ̀ owó. Ìgbà tá à ń sọ̀rọ̀ owó. Ẹ sọ no. Ìyá wa, ẹgbọ́n gbà tí wọ́n sọ no. Gbogbo ìtẹ́ bá ti fẹ́ ṣe ní kẹ́ ṣe. Ìyá wa, ẹ gba àwọn ìyá wa nílé ní ìyànjú. Àwọn tí jẹ́ pé wọ́n ti ń sọ èdè wa nù, wọn ò fẹ́ fi èdè wa, wọn ò fẹ́ fi kọ́ àwọn ọmọ wa. Tó jẹ́ pé orúkọ Yorùbá gan wọn ò fi sọ mọ́. Orúkọ ìbò ni wọ́n ń lò
orúkọ àwọn orílẹ̀-èdè míì ni wọ́n ń lò. Ẹ gba àwọn èèyàn wa nílé níyànjú. Mo gba gbogbo ilé níyànjú pé ẹ má jẹ́ ká kúrò nínú èdè wa àti àṣà wa. Torí tá a bá dé àwọn ìlú mìíràn tá à ń gba àṣà wọn lò yìí, a lè rí wọn kí wọ́n lo àṣà ibòmíràn. Tẹ́ ẹ bá dé ilẹ̀ Haúsá, tẹ́ ẹ dé ilẹ̀ Ìgbò, nínú ilé ìkẹ́kọ̀ọ́ wọn, wọ́n máa ń kọ́ àwọn ọmọ wọn, èdè wọn ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn. Àwọn ò yá èdè lò báwa ti ń yá èdè lò. Tí wọ́n bá ti jẹ́ pé àwa ń yá lò, a gbọ́dọ̀ jẹ́ kó borí n tó jẹ́ èdè wa gangan. Nípa àmúra wa gan, a ti ń fi àṣà wa lẹ̀. Torí pé ìmúra wa lọ́pọ̀lọpọ̀ ní tá a bá dé àwọn ilé ìwé, àwọn ilé iṣẹ́, láàárín ọjọ́ 5 tá a fi ń ṣiṣẹ́ nínú ọ̀sẹ̀, gbogbo ohun tí wọ́n gbà ní wípé ká máa wọ aṣọ ní ti àṣà àwọn ìlú mìíràn. Ọjọ́ kan péré tí ń ṣe ọjọ́ tó gbẹ̀yìn ní ọjọ́ 5 tá à ń lò, wọ́n máa fi ń sọ pé ká wọ aṣọ tó bá àṣà tiwa mu, tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Torí mo ti rí, ó dà ọkọ tèmi gan, wọ́n gbé wọn lọ sílẹ̀ Haúsá. Nílẹ̀ Haúsá tí wọ́n wà, tí wọ́n ti ń ṣiṣẹ́, ọ̀hún ni wọ́n ti gbàgbé pé èèyàn tiẹ̀ máa ń wọ aṣọ ilẹ̀ Gẹ̀ẹ́sì, aṣọ ilẹ̀ Haúsá bí wọ́n ṣe máa ń múra nílẹ̀ Haúsá, wọ́n máa ń wọ̀ lọ ibi iṣẹ́ wọn. Bùbá àti ṣòkòtò ni wọ́n ń wọ̀ lọ́hùn. Wọn à ń wọ aṣọ tó jọ mọ́ aṣọ àwọn ilẹ̀ Gẹ̀ẹ́sì rárá. Tẹ́ bá sì dé àdọ̀ àwọn Ìgbò náà, ẹ rí wọn tí wọ́n dé ate, tí wọ́n pa kájà, wọ́n ṣe máa ń múra tiwọn lọ́hùn. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wa níbí, a ti ń sọ àṣà àti èdè wa, a ti ń sọ ọ́ nù. Tó jẹ́ wípé a ti ẹ̀ ní jẹ́ káwọn ọmọ wa ó ti ẹ̀ gbédè rárá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa, wọn ò tí ẹ̀ mọ Yorùbá sọ. Rárá ni tí wọ́n bá sọ, kódà àárín tàkìtì lèyìn ó mọ̀ rẹ́rìn agídí ni wọ́n fi mọ̀ sọ. Ó yẹ ká máa kọ́ àwọn ọmọ wa ní èdè wa lọ́nà tó yanrantí, lọ́nà tó dára. Ẹ má jẹ́ ká fi àṣà ilẹ̀ ibòmíràn ká fi borí àṣà wa mọ́lẹ̀. Ó dára púpọ̀ ká gbé àṣà wa lárugẹ. Yóò dára fún wa. Àṣẹ. A dúpẹ́ lọ́wọ́ yín ìyá wa fún kíkópa tí ẹ kópa lórí ètò wa Gbédè Máṣà. Tọ́ ẹ̀yin èèyàn wa, ìhà yín ni a ó rí mọ́ fún àsìkò yìí. Ẹ tún máa pàdé wa lórí abala yìí tó ń bọ̀. Torílọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni orúkọ mi, kò yí padà. Ẹ máa bá wa ká lọ lórí ìkànnì Ojúlówó Yorùbá lórí YouTube. Ẹ tẹ̀lé wa kájọ máa gbé àṣà, ìṣe àti èdè wa lárugẹ. Kó má bàa bàjẹ́, ó dọwọ́ mi, ó dọwọ́ yín, ó dọwọ́ gbogbo wa. Tọ́ ó dìgbà kan náà.